Ẹ káàbọ̀ padà sórí ètò yẹn tó wà Miliki Express. Bẹ́ẹ̀ ni àwọn pípa tí mo lọ lẹ́ẹ̀kan mo sọ fún yín. Mo ní pé tí bá máa fi dé padà mo máa fi ojú àlejò mi hàn ni. Yẹ́sù àlejò mi náà ti wà lórí ìkàlẹ̀ báyìí. Àlejò mi àwọn náà ni alàgbà Alex Olúwatósìn ti ìjọ Christ Obedient Revival Ministry. Alàgbà ẹ káàbọ̀ sórí ètò wa Miliki Express. Ẹ kú iṣẹ́. Ẹ jẹ́ bá mi kí àwọn aráalé, ẹ bá mi dárúkọ yín àtijọ́ yín, kẹ̀dẹ̀ tó bá mi kí àwọn aráalé tó lọ fẹ́ mọ̀ yín. Ẹ kú dédé àsìkò yìí. Èmi ni alàgbà Alex Olúwatósìn ti ìjọ Christ Obedient Revival Ministry ní Alágbolé. Ní tí àwọn aráalé wa ti wá mọ̀ ọ́ tí mọ̀ yín tó sì láwọn béèrè tí máa béèrè lọ́wọ́ yín tó máa fi wá mọ̀ yín dáadáa. Ṣùgbọ́n kí n tó máa béèrè àwọn ìbéèrè yẹn mo lérò pé ẹ mọ ọ̀rọ̀ tí a fẹ́ bá wa sọ lọ́jọ́ tòní pé kí ló máa ń fa ìṣòro nínú ìgbéyàwó, kí ni àwọn ìṣòro gan-an tí èèyàn máa ń rí nínú ìgbéyàwó àti pàápàá kí ni ọ̀nà àbáyọ, òun ni a fẹ́ bára wa sọ lọ́jọ́ tòní. Ṣùgbọ́n kí a tó mú ẹnu bà gbogbo àwọn yẹn mo fẹ́ jẹ́ kí àwọn aráalé wa mọ̀ yín díẹ̀ kọ́mọ tí ẹ tẹ̀ mọ́ díẹ̀ ní ìpààyàn ní ìtọ́tẹ̀ tí wàá mọ orúkọ yín sìn. Ẹ ní ìránṣẹ́ Ọlọ́run àbí òjíṣẹ́ Ọlọ́run ni ẹ ó ti tó bí ìgbà wo, bí ọdún wo gan lẹ ti bẹ̀rẹ̀? Tí a ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ó ti tó àkókò díẹ̀, ó ti pẹ́ díẹ̀ nísìnyí, ó ti máa tó bí ọdún méje. Ẹ ti bẹ̀rẹ̀ ó ti ṣe díẹ̀ náà. Àwa tó bí ìgbéyàwó yín mo lérò pé ẹ ti níyàwó. Bẹ́ẹ̀ni. Ìgbéyàwó yín á ti wá tó bí ọdún mélòó? Ìgbéyàwó náà ti tọ́dún mẹ́fà ń sìn. Ajẹ́pẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ kẹsẹ̀ tiẹ̀ tó ajẹ́ pé ìgbọ̀dọ̀ yín yóò ṣe bákan àbí ẹ bá mi sọ díẹ̀ fún mi nígbà ọ̀dọ̀ yín gbà tẹ̀ tí ìyàwó. Nígbà tí wọ́n ti níyàwó nípa oore ọ̀fẹ́ Kristi àwọn ti di àtúnbí. So ìrìn àjò tá à ń rìn ó jẹ́ ìrìn àjò tó pé ìrìn àjò ìgbé ayé ọmọ onígbàgbọ́ ni kó tó di pé a marry. Ẹ ṣe àwọn oyè yín náà kí ẹsẹ̀ tó dápẹ́ ìgbéyàwó. Kó tó di pé àgbéyàwó kó tó di pé àti àtúnbí àwọn ìgbà yìí bẹ́ẹ̀ wọ́n ti ṣẹlẹ̀ kò sẹ́yìn kó tó di pé àti àtúnbí náà Olúwa. Ṣùgbọ́n sìn Ọlọ́run ti wá bá mi rà yín padà àbí? Pátápátá nípa oore ọ̀fẹ́ Jésù Kristi. Dáde o ẹ mọ̀ pé mo mọ̀ pé Ọlọ́run ti gba àkóso ayé yín, ṣùgbọ́n kó tó di pé Ọlọ́run gba àkóso ayé yẹn ẹ mọ̀ nígbà ọ̀dọ́ náà á ti níwà kan bóyá bí ìwà àpáta kan, àwọn ìwà ìpátá tí wọ́n náà tẹ́tí wò ń gbà yẹn ṣe lè sọ díẹ̀ fún wa kí Ọlọ́run ṣe tó ráyìn padà. Ẹ ṣe kò sí nígbà tí èèyàn jẹ́ ọkùnrin tó dẹ̀ ń pè òun wà ní àárín àgbo ènìyàn, àwọn ìwà bẹ́ẹ̀ wáyé. Ìgbà tí ìwà yẹn dẹ̀ wáyé a ní àwọn ọ̀rẹ́bìnrin ṣàjọ ń jíròrò. Níbi ìgbà yẹn a wà lẹ́ẹ̀kọ́ àjọ máa ń ṣe ọ̀rẹ́ dọ̀rẹ́ ká máa fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ papọ̀ ká dẹ̀ máa fi àlàyé nǹkan tí à ń ṣe ká máa fi ṣe. Mo wà nínú mo ṣe nǹkan bẹ́ẹ̀ rí láti kó obìnrin láti ní obìnrin ọ̀rẹ́ bọ́ tí mo jíyàn tó jẹ́ pé tí ó bá jẹ́ nìkan ṣoṣo ni mò ń fẹ́ ni òun lọ pé mo tún nífẹ̀ẹ́ àbí mo tún pé mò ń dẹnu ìfẹ́ kọ rárá. And kò dẹ̀ sí ìṣekúṣe kan tí mo ṣe nítorí pé ibi tí mo wà ó jẹ́ kí àwọn nǹkan yẹn káyè máa gbà mí lọ́pọ̀lọpọ̀ láti lè ṣe. So ṣùgbọ́n mi ò lè sọ pé mi ò ní ọ̀rẹ́ àmì obìnrin tí a jọ ń dọ̀rẹ́ nígbà tí mi ò tí di àtúnbí. Ẹ máa sọ fún mi pé èyí tí ẹjọ́ ń dọ̀rẹ́ tẹjọ́ ṣe wọléwọ̀de ń gbà yẹn kò sí nǹkan kan láàrin bí ẹ ti yẹn. Kò sí pé ẹni tí yẹn bá fẹ́ tó dẹ́ pé ẹjọ́ ọ̀rọ̀ ara yín yọ yíra yín dandan ni kí ọ̀rọ̀ ìfẹ́ ìbá àsomọ́ra ẹni kó wáyé. Ìgbà tẹ́ tí wá ṣe oníyẹn kí ló wá dé tó wá jẹ́ pé àwọn kọ́ lẹ wá fẹ́ sílẹ̀? Nígbà tí ó ń ṣe wọn ni Ọlọ́run kọ́. Ìgbà tẹ́ ìfẹ́ láyé yẹn béèrè lọ́wọ́ Ọlọ́run pé ṣó yẹn kí n. Yóò tí òye àti pé ká máa béèrè ìtọ́nisọ́nà nípa ìgbéyàwó ti sì bẹ́ẹ̀. Àbọ̀ ń ṣe nǹkan tán gẹ́gẹ́ bí ọkùnrin tó ń dàgbà tó dẹ̀ rí i pé. Ìgbà ọ̀dọ́ yìí máa ṣe bákan ó máa yọ gidi ni. Ká fi ọpẹ́ fọ́lọ́run. Àdúpẹ́ fọ́lọ́run. Ẹ jẹ́ ká wá padà sí ọ̀rọ̀ tí à ń bára wa sọ lọ́jọ́ tòní pé kí ló yin àwọn ìṣòro téèyàn máa ń bá pàdé ní inú ìgbéyàwó
ṣùgbọ́n kí a tó sọ àwọn ìṣòro yẹn gangan kí ni ìgbéyàwó gan fúnra ẹ̀? Ìgbéyàwó jẹ́ nǹkan tí Ọlọ́run ṣètò ẹ̀ láàrin ọkùnrin àti obìnrin. Ìsopọ̀ ọkùnrin àti obìnrin ní nǹkan tá à ń pè ní ìgbéyàwó. Èyí tí jẹ́ pé tí ó mú ìfẹ́ wá sáàrin àwọn méjì láti sọ̀rọ̀ wọn pọ̀ láti di nǹkan ṣoṣo àti láti gbé papọ̀ lẹ́bí ọkọ àtaya. Ṣùgbọ́n tó bá wá jẹ́ pé Ọlọ́run ló so ọkùnrin àti obìnrin pọ̀ pé kó máa ṣe tọkọtaya, kí ló dé tá wá ń rí ìṣòro nínú ìgbéyàwó? Ìṣòro gbọ́dọ̀ wà, torí ìdí tí ìṣòro gbọ́dọ̀ wà ni pé ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ọ̀nà ni ìṣòro fi lè gọ ní ìgbéyàwó. Dábàá máa wò láti ìbẹ̀rẹ̀ nígbà tí Ọlọ́run gan tó ṣe àṣepé Ádámù àti Éfà, ìṣòro wà. So irú ìṣòro yẹn náà ló ṣì wà láàrin ìgbéyàwó nísinsìnyí. So oríṣiríṣi onírúurú ìṣòro la máa ń bá pàdé ní ìgbéyàwó, ṣùgbọ́n ìfẹ́ ló máa mú kí ìgbéyàwó dúró àti ìbẹ̀rù Ọlọ́run ló máa mú kó dúró. Ṣé ẹ wá lè bá wa sọ àti pé kẹtù bá wa yànnàná àwọn ìṣòro gan àbí àwọn kùdìẹ̀kudiẹ tó ń fà àwọn ìṣòro nínú ìgbéyàwó? Tábàdí ká máa sọ gbogbo àwọn ìṣòro yẹn ẹ ó máa gba àkókò tí yóò kọ́ lọ́pọ̀lọpọ̀. Ìṣòro máa ń wáyé ní ìgbéyàwó ní onírúurú àti ọ̀nà lóríṣiríṣi. Ohun àkọ́kọ́ tí màá kọ́kọ́ sọ ni ìgbéyàwó tí kò bá sí èdè ara ẹni pé ká gbọ́ra ẹni yé dáadáa, kó mẹ́ni tó fẹ́ fẹ́, tó bá mẹ́ni tó fẹ́ fẹ́ dáadáa, ìṣòro lè ti wá síbẹ̀ yẹn wọnú ìgbéyàwó. Bí èèyàn bá dẹ̀ ti wà tí ò tún jẹ́yàn tó jẹ́ pé kò wo ìpilẹ̀ṣẹ̀ ibi tó ti fẹ́ yan ẹni tó fẹ́ fẹ́, bí òbí, ìlú, agboolé àti àwọn èèyàn gan tí ó jẹ́ àwọn ọ̀rẹ́ ẹni tí èèyàn fẹ́ fẹ́, àwọn ìṣòro tún lè fẹ́ bí atẹ́gùn wọnú ìgbéyàwó. Pàtàkì jùlọ pàápàá ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó tí mo rí tí ìṣòro wà ní tí ó máa ń jẹ́ kí ìṣòro wà nínú ìgbéyàwó nísinsìnyí pé àwọn ìgbéraga àti ìtẹ́tísí ohun tí òbí ẹni sọ, lágbádá sọ báyìí, lágbádá ṣe báyìí, ọ̀ ẹni ó sàn ju lágbádá lọ, ìwà yìí ò tẹ̀ dáa, àbí pé ibi tó ti lọ fẹ́yàwó yìí kò tẹ̀ dáa rárá, àwọn ẹbí ibẹ̀ ò dáa, àwọn ará ibẹ̀ ò dáa, ìlú tó ti fẹ́yàwó yẹn ìlú yẹn ò dáa. Tí wọn nǹkan bẹ́yẹn bá ti wọn ní ìgbéyàwó, inú ìgbéyàwó yẹn kò lè sí ayọ̀ ńbẹ̀.